Akin káàbọ̀ sórí àkọ́tún ètò tá a pè ní ìrírí lágbà. Sí Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, àgbà náà ló ní ìrírí, ó sì yẹ ká máa fetí sọ̀rọ̀ àgbà torí pé àwọn àgbààgbà náà ni wọ́n dìlé ayé mú. Ètò ìrírí lágbà ń wáyé lórí ìkànnì ayélujára tá a pè ní SMY TV. Ṣẹ́gun Makinde lórúkọ mi. Àkànṣe ní tòní, torí gbà tí mo bá ṣàfihàn àlejò mi ẹ rí wípé àkànṣe ètò ní ètò ìrírí lágbà fún tòní. Àlejò wa lónìí àgbàlagbà ni wọ́n ti tó ẹni ọdún mẹ́tàléláàádọ́rùn tá a pè ní 93 years lókè èèpẹ̀. Àlejò wa Yorùbá máa ń bọ̀ wọ́n ní inú kòkò dúdú báyìí ni ẹ̀kọ funfun ti jáde. Àlejò wa yìí a lè ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ẹni ìtàn torí pé Ọlọ́run Olódùmarè lò wọ́n láti fi yìn lọ́lẹ̀ pàápàá jùlọ nílò ìfún òrùlú tá a ti bí wọn. Àlejò wa yìí lónírúurú ọ̀nà ni àwọn ọmọ wọn ti jẹ́ pioneer lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. Tá a lálejò wa lónìí? Àlejò wa lónìí ni Pa Anthony Makinde. Ṣùgbọ́n kó tó di pé wọ́n ń jẹ́ Anthony Makinde, orúkọ wo ni wọ́n ń jẹ́ tẹ́lẹ̀, agboolé wo la ti bí wọn, irú iṣẹ́ wo ni wọ́n yàn láàyò kó tó di àkókò yìí. Bàbá ẹ káàbọ̀ sórí ètò ìrírí lágbà. Ó ẹ ṣé o. Ẹ jáwọ́ òwúbọ̀ kí ló kọ yín gan, gbogbo kọ yín. Ó kọ mi gan ní Saka Ọládọ̀sù. Wọ́n bí mi ní ìlú. Saka Ọládọ̀sù, bó o ní ti Makinde wá jẹ? Makinde ni bàbá mi. Tá bá ní pé ká máa to ọ̀rọ̀ Makinde pọ̀ báyìí ní ìsìn pé ó tó di ọ̀dọ̀ tiyín, àwọn bíi mẹ́ta tí ń jẹ́ Makinde, ìran mẹ́ta ti jẹ́ Makinde ṣáájú. Ta ni Makinde gan? Bàbá tó bí bàbá wa ni ló ń jẹ́ Makinde. Ṣùgbọ́n ẹni tó bàbá tó jẹ́ bàbá kékeré fún mi, Ọládọ̀sù, mi ò fẹ́ jókòó ẹ̀ mọ́ ni mo fi ń jẹ́ Makinde. Ọ̀dà kó tó di pé aṣọ ẹ̀dí tẹ̀ fẹ́ jẹ́ Ọládọ̀sù mọ́, tàbá wò ó, tàbá sọ pé 93 years nìyí, tàbá sọ pé 93 years nìyí, èyí tó túmọ̀ sí wípé ní ọdún 1928 ni àbíyín, torí tàbá ní ká yọ 93 kúrò nínú ọdún 2021 tá a wà yìí, a jẹ́ pé 1928. Ẹ sọ wípé oṣù kẹrin la gbọ́ pé wọ́n bí sáyé, ọjọ́ kẹrin oṣù kẹrin la gbọ́ pé wọ́n bí sáyé. Ẹyẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Wọ́n bí sí ìdílé ẹlẹ́sìn, agboolé ẹlẹ́sìn ní fún òròlù tá a wà yìí. Kí ló kọ bàbá yín? Orúkọ bàbá mi. Ẹ máa wo kámẹ́rà. Orúkọ bàbá mi ni Sùmánù Ọládọ̀sù. Sùmánù Ọládọ̀sù lórúkọ bàbá yín, táwọn náà jẹ́ ọmọ fún Makinde. Sùmánù Ọládọ̀sù ọmọ làwọn náà jẹ́ fún Makinde. Ọ̀yá ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Kí ló kọ ìyá yín? Ìyá mi ni Mọ́àní Ọládọ̀sù. Mọ́àní Ọládọ̀sù. Ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Ṣùgbọ́n tó tó di pé ìyá mi kú dídí alájà o. Ó tún wà nù tàn pé kó tó di pé ìyá yín kú tí wọ́n sì jẹ alájà Mọ́àní Ọládọ̀sù. Àwọn tó ní ìyá súnà gbogbo fún lápapọ̀ nígbà náà. Tó kàdániwá yóò tẹ̀lẹ̀ fún àwọn méjèèjì náà ti rí bí àgbáre báyìí. Ọlọ́run á jẹ́ kí ẹ̀yin náà túbọ̀ dàgbà sí lágbára Ọlọ́run, ẹ jẹ́ ọmọ pẹ́pẹ́pẹ́. Bàbá ìgbà tí wọ́n bí ní ọdún 1928 yìí, bó ni ìgbé ayé yín gẹ́gẹ́ bí ọmọdé? Jẹ́ láǹfààní àti lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bí? Mo láǹfààní àti lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo láǹfààní láti lọ.
lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ láǹfààní láti ka ìwé sí i mọ́ kí ló dé. nítorí pé àwọn òbí mi àwọn pọ̀ òdòdó rárá. ọ̀dà bó lẹ ṣe wá sí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ irú iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ bó sì lẹ ṣe dèrò iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ o. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ St. John Catholic School RCM Ìfún Ọ̀sán níbi ìlù tí à ń lù fún àwọn páàdì tí bàbá mi ń lù fún àwọn páàdì. ìyẹn olóògbé Súnmọ́ náà Ládòṣù. ibẹ̀ ni wọ́n ti wá mú mi pípé kí bàbá kí Súnmọ́ nù yẹn kọ́jà fún kọ́ jẹ́ kí ọmọ yọ lọ sí iléèwé ẹ̀wẹ̀ ẹni tó sì wà mọ́ mi nígbà náà ni Pa Sóló Ọdẹ́tòkun. Pa Ọdẹ́tòkun ni wọ́n mú lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. àti àìsáyà. àti àìsáyà. àti àìsáyà. Abíọ́dún Oyèdòkun àìsáyà Oyèdòkun. bàbá rẹ ni. ọ̀dà ìgbà tí wàá dé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó o lọ́hùn rí. nígbà tá a dé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn àjọ kásìrè là ń ṣe ó tó di pé ó di pé ó dòdòdò. bí eré lẹ ṣe tó fi di òdòdó. ọ̀dà ẹ tún tẹ́ kí a wò báyìí ìlù lẹ́ ń lù iṣẹ́ ìlù lílù ni bàbá yín ṣe. bẹ́ẹ̀ni. bó wá ní ẹ ṣe wá di èrò ẹlẹ́ǹdàntò ní báyìí. bẹ́ẹ̀ni. nǹkan kan sáyẹn ó ṣẹlẹ̀ kẹ́ tó dáńtò ní sàkálẹ̀ epo kọyín. bẹ́ẹ̀ni. ohun tí mo fi jẹ́ Anthony lónìí ni wípé nígbà tí mo ń tẹ̀lé bàbá mi lọ bí ìlú yẹn kí wọ́n tó mú mi n ò fẹ́ràn àti máa lọ sí mọ́sálásí mọ́ tí mo bá kó gbogbo pé n ò lọ mọ́ tí wọ́n bá ní kí táwọn bá ń gbààwẹ̀ ìyá mi kan bẹ lókè odò à ń pè ní Àmọ̀rí ìyá àdẹ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti lò lè jẹ àárọ̀ mo bá jẹ ní sàárì àbí nǹkan bí tán. lásìkò àwẹ̀. lásìkò àwẹ̀. kì í ṣe pé bí wọ́n lẹ́nu. ọ̀lẹ́ náà ni a pè. torí wọ́n ní òròjú ò lè ṣẹ̀sìn Islam. bẹ́ẹ̀ ni kò wù mí nì kò wù mí pàápàá. ṣé nígbà tẹ́ wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí ni wọ́n sọ di Anthony. nígbà mo wà ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ fúnra mi ilé mo di bàbá mo di gbàgbọ́ bàbá àdáwà ló kó wa lọ s'Òṣogbo láti lọ máa kọ́ katikísìm. ní bàbá tó bí Anthony Àdáwà tó bí Kọ́lápọ̀ Àdáwà. à ń pè é Lawrence Àdáwà ńgbà náà. Òṣogbo lẹ ti ṣe katikísìmù yín Òṣogbo ni. ẹ̀kọ́ nípa ìjọ kátólíìkì lẹ́tẹ̀ tó agbára Olúwa àkọ́kọ́ tó a ṣe dúpẹ́ pé bí ẹ ṣe dàgbà tó yìí náà bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí náà Ọlọ́run ṣeun pé ẹ tún rí tàn pa lágbára Ọlọ́run ẹ tún bọ̀ jẹun máa pẹ́ sí i. ọ̀dà ẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yín àwọn àṣẹlẹ̀ wo ló tún ṣẹlẹ̀. lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí mo lọ sí nígbà tí o sì owó mọ́ mo lọ sí oko igi pákó. pákó lílà. nílùú wo. nílé Ifẹ̀. ẹ tọ́dún mélòó ń gbà náà. ó ti kú ní sukùl gbà náà o. ẹ ti kú nílé ẹ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. kí n tún lọ sí oko pákó yẹn. oko pákó tí mo wà níbẹ̀ ni wọ́n ti wá sọ pé bàbá kan máa ti ń wá akọ̀wé ni wọ́n bá wá mú mi pé wá lọ sí máa ṣiṣẹ́ akọ̀wé ní ọ̀dọ̀ bàbá ẹ̀ ní káàdì ìjọlọ́dẹ iṣẹ́ kòkó
ni mo ń ṣe nígbà náà. ẹ máa gbọ́dọ̀ níbọ̀. Gbogbo èèyàn sì fẹ́ràn mi gidigidi. a jẹ́ pé ẹran ọ̀fẹ́ táwọn ọmọ Makinde nílá inú ẹ̀jẹ̀ ló wà. ẹ máa gbọ́dọ̀ níbọ̀. So kò sí iṣẹ́ tí mo gbé kalẹ̀ tí mo ní lè ṣe. À ń pe ẹnìkan nígbà tí mo jẹ́ akọ̀wé yẹn wọ́n tún wá fẹ́ ẹnìkan sí mi lọ́dọ̀ wọ́n ń pè ní Alidu Haúsá ni òun náà ni ọmọ kákòkò. Níjọ́ kan Alidu yẹn wọ́n já kòkò sí títì. Nígbà wọ́n já kòkò títì nìyẹn Alidu yẹn bá ń lọ bí kí kòkò yẹn ń fẹ̀yìn gbé ló bá fẹ̀yìn gbé kòkò yẹn wọlé tán wọ́n bá fún un lówó. Nígbà tí wọ́n fún un lówó ó ti tó oṣù mi. ó ti tó oṣù. ó ti tó oṣù mi níjọ́ kan tó. Alidu bóò ni ọgbọ̀n ọjọ́ lèmi ń gba 1,500 lọ́gbà yìí. wọ́n ní òbúrú nígbà ó di ìjọ́ kejì rẹ tí wọ́n tún gbé kòkò wá èmi náà bá lọ bẹ̀. èmi wọ́n dà wò mo bá tẹ́yìn sí kòkò àṣẹ bẹ́ẹ̀ ni kiri bẹ́ẹ̀ lódò tó mo bá gbé kòkò kẹ́bẹ́kẹ́bẹ́ mo bá sọ sí ibi ṣọ́ọ̀bù wa lórí pé ṣọ́ọ̀bù wa kọjú sí títì báyìí ni káwí àfọ̀ èmi náà sá gba owó ní ọjọ́ náà mo gbà sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni mo wá ń ṣe mo wá di olówó. sẹ́yìn rí ọ̀gá mi tó wà lọ́hùn Àmínú Oyètójí ilé orúkọ ẹ̀. Ó ní ìfẹ́ mi gidigidi lọ́ba ní tó ṣẹlẹ̀ ni pé olówó àrùn tí mo ń gbà yẹn èèlò dáadáa lọ́wọ́ mi mo ló ti di ọ̀kẹ́ 5 ó ní kí n fi ra kòkó ó ní tí n bá lọ sí Ilé Ifẹ̀ kí n gbé lọ́wọ́ àti n ta ọkọ̀ fún àwọn ẹni Kesad nígbà náà. Nígbà tí mo gbé kòkó lọ́wọ́ nù bàbá tà bàbá lówó ní ó ní kí n ó ní owó mi nù ó ní láti òní ló ní wọn ra kòkó níbẹ̀ mo ti di olówó àkọ́kọ́ níbi kòkó rírà. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi tó wà nílé wọ́n jẹ gbèsè. ẹ dákọ̀ wọn. Amọ́sà Ọládùsù wọ́n jẹ gbèsè wọ́n bá wọn san gbèsè yẹn wọ́n láwọn ò fi mi kówó rí níbi ikú ńlé. wọ́n láwọn ò fi mi kówó níbi ikú ńlé. torí gbèsè táwọn jẹ. nítorí gbèsè tí wọ́n jẹ. àti pé àbúrò mi kan ní Lárelé ọlọ́wọ́n fọ̀rùn jì ó ti kú nísìn wọ́n fò náà kówó gbà wọ́n fi kówó nìyẹn bàbá rẹ̀ mo ní kó burú mo láti sanwó rẹ̀ ìyẹn ní 1960. mo bá sọ fún mo bá ránṣẹ́ sí Lárelé yẹn kó ní kó wá nígbà mo ti lówó lọ. Ilé Ifẹ̀ lọ́hùn. Ilé Ifẹ̀ ní gáréjì rẹ̀ lẹ́yìn. nígbà tí Lárelé yẹn wá nìyẹn ó bá mi lórí fíìdì tí mo ti ń gbá bọ́ọ̀lù mo lé lówó tí wọ́n fi ọkọ́ ó ṣe sọ yé rẹ̀ ó ní 20,000 ní owó yìí jẹ́ wọ́n kọ́ bá kò n kò wúlẹ̀ ọ́fíìsì mọ́ wọ́n bá kọ́ bá kò 20,000 ni mo lọ lé. so bàbá mi Ọládùsù yẹn nígbà tí Lárelé délé tó sọ pé ẹ̀gbọ́n mọ̀ ti fún mi owó tí àwọn yá o làwọn náà bá ní ọjà àpòjú àwọn ò lọ kí nígbà tí wọ́n dọ́dọ̀ mi wọ́n bá dé ọ̀dọ̀ mi ní gáréjì ọlọ́dẹ nígbà tí wọ́n dọ́dọ̀ mi gáréjì ọlọ́dẹ yẹn wọ́n ní ọmọ àmà ṣe o pẹ̀lú ti àbúrò rẹ fi òfin lówó ọba ní kò burú mo bá fáwọn náà lówó wọ́n ní níbo mo ti rádúró owó yóò tá a mọ. Ọládùsù tọ́gbà rọ̀ mi. bàbá
mo bá fún bàbá náà lówó pé ẹ lọ fi san gbogbo owó tẹ̀sán pátápátá nígbà wọn ti san gbogbo ẹ̀ pátápátá nìyẹn mo ní gbogbo ẹ̀ tó bá jẹ gbèsè pátápátá ẹ̀san pátápátá ilé tí a kọ́kọ́ kọ́ èmi tí mo kọ́ ni ilé wo ilé ilẹ̀ sí ilé ilẹ̀ sí ṣùgbọ́n ilé alámọ̀ nígbà náà ilé alámọ̀ nígbà náà mo fún ọ lówó mo ní ẹ lọ tún ilé sí pátápátá ẹ lọ tún ilé sí gbogbo owó tẹ́ ẹ bá san ẹ lọ ẹ máa san o tọ́ka wàá dùn mí ni wípé à ń pè ẹnìkan ní Lánrẹ́lé ẹ̀gbọ́n Aládèjì agbèrò yẹn ni nílẹ̀ Ṣínà bíríkìlà ni nígbà tí mo lówó èlò lówó rẹ wọ́n sọ iye wọ́n sọ iye owó Lánrẹ́lé yẹn mo sì san án nítorí wàá dùn mí jù ni pé mo wá lọ sílé mo wà ránṣẹ́ sí mi wípé gbèsè náà sì tún kù bíi pọ́n márùn-ún mo wá ní irú èyí ní ìsìn nígbà mo délé nìyẹn mo ní pọ́n márùn-ún sí ẹ̀jẹ̀ pọ́n márùn-ún nìyí ilé Lánrẹ́lé mi ẹ bá gbé ẹ̀kọ́ bàbá mi lọ́ba dàtà nínú àwẹ̀ mo ní èé ti rí wọn náà dàtà nítorí owó táwọn jẹ pọ́n márùn-ún mo bá lọ́ra pòwú pọ́n márùn-ún ẹgbà ṣùgbọ́n o ẹ̀kọ́ bàbá mi lọ́rọ̀ à ń gbé wá ó ní kó wá làwọn ó sì mú yọ lọ gbé wá ní lè dà mí èyí tó dànù gan-an ni ọ̀lọ́ lè gbé wá kó sì gbọ́dọ̀ kó lẹ̀ wọ́n ní dákun èmi kọ́lẹ́ mọ́ bẹ̀ ẹ̀kọ́ ẹnu àwẹ̀ ni bàbá tó dẹ̀kọ́ rẹ̀ nù ní ẹ mọ́ bẹ̀ tí bàbá bá ní ká dáríjì á dáríjì ṣùgbọ́n tó bá ní àwọn dáríjì yóò lọ gbẹ́kọ̀ mẹ́wàá ọba tàbí bàbá ní kò mú ọlọ́pàá rí náà nù àti bí inú èèyàn bá dùn èèyàn máa ń sọkún ni ẹ̀fún báyìí tó ń pa bàbá mi wípé nítorí ọmọ tí ọgbà yà lára o èmi tí mo gbà yà lára Ọlọ́run ni. Bàbá ẹ máa wo kínní. Ọlọ́run ló gbà yà. ẹ má domi ó lérò lójú. Rárá o kì í ṣe mi. Oníkìsẹ́mi ló gbà yà lára yín Ọlọ́run ló gba ìyà lára yín láti gbà náà gbogbo ilé ẹsìn kọsẹ́ntì ìdásọ fún gbogbo wọn pátápátá kọsẹ́ntì ìdásọ fún àfi àwọn àgbàlagbà ìlókù ṣùgbọ́n àwọn bíi ìrọ̀ yín àwọn bíi ìrọ̀ ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn tí mo rántí ni pé irú Rábíù Àkànmọ́ Láìsí gbogbo wọn bá wọn dàbí fún wọn. tó àdúpẹ́ ìgbà tí owó wà ní ẹ̀ṣọ́ yìí tẹ̀ ń ṣiṣẹ́ kòkó lẹ́yìn iṣẹ́ kòkó àwọn ìgbésẹ̀ wo lẹ tó ń gbé láyé ká tó wà ń sọ̀rọ̀ onígbéyàwó dé. lẹ́yìn iṣẹ́ kòkó n ò ṣe iṣẹ́ bí màtí wá sí padà wá sí fún. kí ló dé. tí mo fi padà wá sí ìfọ́n. ohun tí mo fi padà wá sí fún ni pé mo fẹ́ mójútó àwọn ará ilé. ẹ fẹ́ mójútó àwọn ará ilé. àwọn wo làwọn ará ilé tẹ́ fẹ́ mójútó. àwọn bíi àwọn sọ aládùúgbò tí mo wí yẹn ẹ̀gbọ́n mi ni Lánrẹ́lé àbúrò mi ni àwọn bíi kò Sénátù lójú obìnrin àbúrò mi ni Rékíà àbúrò mi ni àwọn tí wọ́n fẹ́ mójútó ni. bàbá àti màmá yẹn ń kọ́ nígbà náà ṣe é fẹ́ mójútó. bàbá mo ti kà wọ́n bàbá àti màmá mi mo fẹ́ mójútó wọn torí ẹ̀ ni ò jẹ́ kí n lọ kọ́ ilé ní ìran pápá wọ́n ní kí n lọ kọ́ ilé ní pápá wọ́n ní ilé fi bàbá àti màmá lẹ̀. èyí tó túmọ̀ sí wípé nígbà tẹ wàá Ṣàngó Òde gan ìtọ́jú àwọn òbí yín ọmọláyà yín ọjẹ́ mi lógún mo bá ṣe pé nìyẹn nígbà tí mo kọ́ ilé yẹn tán so a bá so aṣọ mọ́bẹ̀ àti ìkànlẹ̀kùn
a ti ń pe ẹ̀gbọ́n mi kan ní Tìjàní Ẹlẹ́sùpọ̀ bàbá Bákàrè òun náà wà níbi ilé tiẹ̀ òun náà fẹ́ òun náà sọ aṣọ máa ní bàbá yẹn bá sun ọ̀dọ̀ mi pẹ̀lú aṣọ tó ti ń sìn bàbá Bákàrè máa ń jà pípé ọmọ ò lè ṣe ọmọ sọmọ mo ní ìgbẹ́ Ọlọ́run ló ṣe kò sí tí mo lè ṣe díẹ̀ lábàtà kọ̀ọ̀ ayé pé ní padà akànlẹ̀kùn àti gbogbo ẹ̀ padà la fi ń gbé ìdílé èdè lónìí. ọ̀dà ìgbà àkókò nù ọmọ wà lákọọ́lẹ̀ pẹ̀ ṣiṣẹ́ ìjọba ni. mo ṣiṣẹ́ ìjọba rí nígbà tí mo wá sí fún. iṣẹ́ kòkó ò ṣe dáadáa mọ́ gbà ní. iṣẹ́ kòkó ò ṣe dáadáa mọ́ gbà náà mo wá ṣiṣẹ́ fún. àbáwọn ará agboolé fi dàn án yìí. rárá o rárá o èèyàn ò lè fi dàn kan yàn tí Ọlọ́run bá fi lé yẹn tí Ọlọ́run bá fi yàn lé ẹni tí ó fi dà lọ́wọ́ lè fi yàn yàn. ókè ní mo bá gbá sí agboolé wọ́n ṣiṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe iṣẹ́ ojú ọ̀nà ni gbà náà ni wọ́n ń pè ní dẹnakiri ìyẹn iṣẹ́ ìjọba ní ọdún 1974 la gbọ́ pé ẹgbàṣẹ́ ìjọba. ọdún 1974 mo gbàṣẹ́ ìjọba so kó tó di pé mo wá sí fún yẹn mo ń ṣiṣẹ́ yẹn ní Ilé Ifẹ̀. iṣẹ́ dẹnakiri yẹn Ilé Ifẹ̀. dẹnakiri ewo ń dẹnakiri. náà ni ojú ọ̀nà kájúko kálákọ́tà iná ni wà ń pè ní dẹnakiri iná ni pọnpọ́n wà aláwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ máa bọ̀rọ̀ yín. nígbà tí mo wá sí Ìfọ̀n nìyẹn tí mo padà dé ilé ní tàbí 1974 so à ń pe ẹnìkan ní Ọlábíntán Matthew so ó nígbà mo ti kúrò ní gbogbo ibi tí mo lọ tí mo wálé gbogbo sọ máa ṣiṣẹ́ ìjọba ó ní máa bọ̀ níbi iṣẹ́ nígbà náà kọ́lá ń kọ application kọ́lá ń kọ̀ kan. ayédáadé ńgbà náà lọ mo ìbéèrè nǹkan kan wípé bẹ́ẹ̀ onísàtì ọ̀wọ̀ṣẹ́ náà ni mo bá fi wọ̀ṣẹ́ kanṣu nígbà náà. ọ̀dà ní ọdún 1974 ni ìgbà tẹ́ gbàṣẹ́ lọ́dún 1974 ìbò ni a pín in sí. wọ́n pín mi sí works ní ilé. works department yìí níjọba àbílẹ̀ Ọlọ́run dá nígbà náà lọ́hùn ẹlòtọ́dún mélòó. Òṣogbo náà láti wá o kó tó di pa transfer wá sí. ẹlòtọ́dún mélòó ń gbà náà. ṣé ní Òṣogbo kó tó di pé mo rí táyà. ìgbà lọ́sọ̀gbò nílì. mo lò tó ọdún mẹ́rin lè. kájà sọ pé láti bí 1975 sí 1979 tó àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. ìgbà tó wá di lẹ́yìn 1979 a gbọ́ pé wọ́n gbé wá sí ìjọba àbílẹ̀ mi kí ló kọ ìjọba àbílẹ̀ ọ̀hún. Ìrẹ́pọ̀dùn. ó di Ìrẹ́pọ̀dùn lóko gọ́ọ̀mẹ̀ntì ìjọba àbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ọjọ́ ọ̀hún ẹ̀sìn sẹ́ńbẹ̀ di gẹ́gẹ́ bíi kíni. overseer road overseer bẹ́ẹ̀ máa mójútó àwọn kílẹ̀ ẹsẹ̀ ìpínlẹ̀ kan náà àwọn yẹnayẹna àbí kílẹ̀ dẹnakiri ẹ̀sà àmójútó àwọn dẹnakiri torí mo rántí díẹ̀ ńgbà náà ẹ máa ń lo fìlà kan báyìí bíi pẹlẹbẹ báyìí kí ló kọ́ fìlà. òjò wọn pamọ́ ọ̀gá ni. òjò wọn pamọ́ ọ̀gá torí mo gbọ́njú mọ̀ yín àtàwọn aṣọ jákẹ́ẹ̀tì kan báyìí tẹ́ lọ tí ó dàn sàn tó àdúpẹ́ ní ọwọ́ lọ tí sẹ́là ń sọ̀hún kó wá tó di pé wọ́n dájọba àbílẹ̀ òròlù lẹ̀ ẹ̀ bá tó ń lọ ọbẹ̀ ẹ̀ tó ń ṣiṣẹ́ àmójútó òpópónà ṣùgbọ́n bàbá nígbà ògbà tẹ̀ ń ṣiṣẹ́ àmójútó òpópónà tá à ń sọ yìí pálọ̀ yín tá à ń pè ní yàrá àgbàlejò ní ìsìn sitting room a máa kún fọ́fọ́ fún onírúurú àwọn èèyàn káàkiri ó jẹ́ pé wọ́n bá wá láti Ìbàdàn wọ́n wà láti Òṣogbo bí wọ́n wà láti Òṣogbo wọ́n wà látọ̀yọ́ tó jẹ́ pé ilé ọ̀dọ́ yín ni wọ́n ń sùn. ẹ ṣe kó yàn mọ́ra tó bá wọn táwa fi mọ̀ ń kéke. ohun tó wà bẹ́ẹ̀ ni pé
ní agboolé ẹ máa bọ́rọ̀ ń bọ̀. lágboolé sí yẹn ọdún pẹ́lẹ́ dọ́lọ́ èmi nìkan ni Ọlọ́run ti ní popular kìíní ní ìlú yẹn. àti kékeré ti gba ilẹ̀ gbajúmọ̀. bẹ́ẹ̀ni ẹ máa bọ́rọ̀ yín bọ̀. torí pé bí ilé ṣe wà yẹn àtọkùnrin àtobìnrin tí ọba lálejò ní agboolé ọ̀dọ̀ Makinde ni wọ́n mọ́ bọ̀. débi wípé àwọn olùgan ilé ìgbé wọn tí wọ́n ń ṣèpàdé títí bàbá fi kú. torí pé bàbá ti fìgbà kan jẹ́ gíwá níbi bẹ́ẹ̀ni fún Ọ̀ṣun. ó yá ẹja sọ ẹgbéyàwó Ọlọ́run sì fà wọn ọmọ tí n kì í ẹja gbọ́dọ̀ nípa ìtàn ìgbésí ayé yín ní ti pé àníyàwó àbímọ. nípa ti ìyàwó ó dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé Ọlọ́run fi ìyàwó rere Ọlọ́run fi fún mi láti ilé Ìbásọ̀run wá. ìyàwó ẹ dákọ wọn àbí wọn ló kọ yín. nígbà náà ń jẹ́ Gbọ́njúbọ́lá. nígbà náà tó a dúpẹ́ lọ́wọ́ lọ àwọn náà ló kọ Sàmí. wọ́n ló kọ Sàmí. ṣe é rántí àbúrò àti dé. ní ìsìn Felicia. Gbọ́njúbọ́lá Makinde. bàbá ọmọ wa náà tàn pé ṣé Gbọ́njúbọ́lá ọ̀bọ́mọ kankan nílé ọkọ tọjọ́ mọ yín. ọmọ kan lé ọkọ. kí ló kọ. ó náà ni Catholic ni ọmọ yẹn ti sàmì. ṣùgbọ́n gbà tí mo ò jẹ́ kó gbé ilẹ̀ sí. mo ní gbé. lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ní gbé. ni wọ́n bá sọ ní Mufuta. láì sọ fún mi. Joseph ni ọmọ yẹn ń bẹ nínú sàtúkìrìtì ẹ̀ pàápàá Joseph Makinde. ṣùgbọ́n gbà tó wálé wọ́n sásọ di Mufuta. kódà ó ń dùn ìyàwó mi kì í sìn pé jẹ́ kí ọmọ ẹ̀yọ́ gbé ọ̀dọ̀ mi ní fi di Mufuta o. ọ̀yẹ́dá máa bọ̀rọ̀ ti ìyàwó mi tẹ̀ nínú yín dùn láti ní láyé ẹ̀dá máa bá bọ̀. náà mi dùn láti ní ìyàwó yẹn láyé nítorí pé olùrànlọ́wọ́ ni Ọlọ́run ti fún mi kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí rẹ̀. ọ̀dà wọ́n ní Yorùbá bò wọ́n ní àìkà máa fọlọ́mọ tabasaka lé ní èjì náà yóò ní iye ọmọ tí ìyàwó yàn náà bí fún yín. adúpẹ́ lọ́dọ̀ ọjọ́ bí wọ́n ṣe wí wípé ẹ̀ka máa fún ọlọ́mọ ṣùgbọ́n Ọlọ́run fún ní ẹ̀bùn Ọlọ́run fún lọ́kùnrin Ọlọ́run fún lóbìnrin tí a bá fojú inú wo nísìnyí a fẹ́ rí tó 6. adúpẹ́ pé 6 ni Ọlọ́run fi jíǹkì wọn adúpẹ́ àfojú inú wo wọ́n ní àwáyé wa bímọ ní àwáyé wa ka ọmọ àwọn 6 yìí bò ní. adúpẹ́ lọ́dọ̀ adúpẹ́ àwọn 6 yìí Ọlọ́run fún wa ní ẹ̀bùn wọ́n sì lo ẹ̀bùn náà torí pé kò sí àtọ̀rọ̀jẹ́nu wọn. lọ́sùn adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bàbá ìṣẹ̀lẹ̀ kún ìṣẹ̀lẹ̀ rí nílùú fún òròlú ṣùgbọ́n kó tó di pé a sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ nílùú fún òròlú tó jẹ́ pé ẹ̀yin ni Ọlọ́run lò àtẹ̀yìn àtìyàwó yín tí irú ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ẹ jẹ́ kí n béèrè iṣẹ́ wo lẹ fẹ́ràn jùlọ nínú ayé. lẹ́yìn ìgbà tí mo ti kúrò ní ibi iṣẹ́ kòkó tí mo sì ti kúrò ní ibi iṣẹ́ ojú ọ̀nà mo ò ṣiṣẹ́ mi ju pé kí n máa tún lọ ṣọ́ọ̀ṣì lọ. ọ̀dà nínú ìjọ Ọlọ́run iṣẹ́ wo lẹ yàn láàyò gan. nínú ìjọ Ọlọ́run
mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ akọrin nínú ìjọnu o gbogbo àwọn ẹgbẹ́ tá a sì dálẹ̀ èmi ni alága wọn. irú àwọn ẹgbẹ́ wo. ẹgbẹ́ St. Augustine. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ sọ. mo ti ṣe alága yẹn tó nǹkan bíi ọdún mẹ́rin. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. lẹ́yìn ìgbà tí mo ṣe alága yẹn ni bá padà wá sí chọ́ọ̀chì ẹ̀ ọba ní kí wọ́n yan alága mi ṣùgbọ́n alága mi tí wọ́n ní kí a tún yàn yẹn àárí alága yẹn àárí yàn dàbí ẹni pé asáà ń dàbàrú ọ̀rọ̀ yẹn ẹni tí oyè lókun ọ̀sán hàk gẹ́gẹ́ bí alága ìyẹn gbẹ́ St. Augustine. ìyẹn gbẹ́ St. Augustine. A ní ẹ̀gbọ́n kan o tí a ń pè ní Abíóyè mo orúkọ ìsàmì rẹ̀ ń sìn ní bàbá Abíóyè. ǹjẹ́ Francis bàbá ẹni aṣáájú ẹyẹ Abíóyè òun náà jẹlẹ̀ sí ó lágbára pátápátá ìrìn ìjọ́tì yẹn. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ yàtọ̀ sí nínú ẹgbẹ́ akọrin tẹ́ ẹ jẹ́gbẹ́ akọrin àmọ́ ẹ mọ̀ pé kéèyàn máa lo kókó kúrò nínú ìlú. òótọ́ ni nígbà tí mo wà ní ẹgbẹ́ akọrin yẹn igi lúlù iṣẹ́ mi igi lúlù ní kókó kónkónkóló iṣẹ́ mi ni kó tó di wípé wọ́n á kúrò ní ẹgbẹ́ akọrin. ẹ máa bọ̀rọ̀ yín. tí kónkónkóló yẹn wá bọ́ sí ọwọ́ àwọn ọmọ kékèké ìsìn. ọ̀dà bàbá nǹkan kan wà tẹ́ ẹ̀ fi ṣeré torí ó máa ń yà àwọn èèyàn lẹ́nu pé sọmọjọ kátólíìkì ní tẹ́lẹ̀ ní wọ́n máa béèrè pé ilé ìjọsìn wo gan-an lẹ ti bẹ̀rẹ̀ pé èèyàn máa wúlò fún sí Ọlọ́run. n ò lọ ṣọ́ọ̀ṣì mi mọ́ láti ìgbà tí wọ́n ti wà ní ìjọ kátólíìkì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti fún mi ní ẹ̀bùn tí ó fi gbé tí ẹ̀bùn náà sì gbé ìjọ ga. orí ẹ̀bùn tó gbéjọ gangan ni mo fẹ́ tọ́ka sílẹ̀ kan pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ rí nínú tàn ìlú fún òròlú Ọlọ́run lọ ẹ̀yìn àtìyàwó yín láti jọ ṣẹlẹ̀ ọ̀yà. bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ rí nídìí ìdí fọ́ọ̀sù Ọlọ́run lọ èmi àtìyàwó mi. ẹ máa bọ̀rọ̀ yín wọ̀. ẹni tó ń fún mi ní ìbéèrè ní ìsìn tó ń wádìí ọ̀rọ̀ ẹnu mi ní ìsìn òun lọ kọ́kọ́ pé olùmọ̀kọ́ fẹ́ pé yóò gbé jọ̀gà ṣùgbọ́n Ọlọ́run pè. ẹ pé ńgbà mi èèyàn máa wojú Ọlọ́run máa wọ kan ètò Ọlọ́run fún kálukú ẹ̀dá sì ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. nígbà tí ó kú ńbẹ̀ nìyẹn mo dààmú ọlọ́ọ̀lọ́ bíṣọ́ọ̀bù ọlọ́wà mọ́lọ́ ẹ̀yìn kò ṣeé ṣe ṣùgbọ́n nígbà tí ọlọ́ máa ṣe àbúrò rẹ̀ lọ́ba ní iṣẹ́ tí wọ́n ṣe lò nínú gbogbo àwọn tó lọ ṣe intafiu onìkan náà ni wọ́n mú láti fọ́n bàbá mú lọ sí ìlú ìnísà kọ́ ẹkùnmá wọ́n bá mú lọ sí ẹkùnmá nígbà wọ́n mú lọ sí ẹkùnmá nìyẹn nígbà tó nǹkan bíi oṣù mẹ́ta tó ti lọ sí ẹkùnmá ní bíṣọ́ọ̀bù abégúnrin bíṣọ́ọ̀bù adélakùn tó wà ní tó ti rìtáyànsì tó wà ní Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni bàbá wọ́n bá kọ̀wé sí mi wípé ọmọ o yọ padà o mo ní padà lọ́gbó wọ́n ní yọ padà lọ sí. ẹ ti gbèsè àbádéjọ tí sì bádéjọ náà bá sọ ọgá adélakùn ní sẹ adélakùn bàbá tó rí ìtayà bó tí ọjà jù báyìí lọ. bàbá kúkúrú so ní
wọ́n bá ní wọ́n padà sí Ìbàdàn kí ló dé ohun tá a bá yẹ fọ́lọ́hún àjọkùnrin ẹlẹ́ni ìtẹ́bá wíwẹ̀ fi ṣe ni wọ́n bá mọ ọmọ wá sí Ìbàdàn padà nígbà àwọn ọmọ Ṣẹ́gun wá sí Ìbàdàn padà nìyẹn wẹ́wẹ́wẹ́wẹ́ ọ̀sán àkúrò kó tó di pé Ọlọ́run àgbà àbúrò rẹ̀. Ṣẹ́gun ọ̀mọ̀wé ńgbà náà. kó tó di pé Ọlọ́run á. Ṣẹ́gun ọ̀mọ̀wé nígbà náà. òótọ́ kẹ́kẹ́ wà pé primary ló ti. adúpẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ní báyìí ẹkún yín ti dayọ̀. ó ti dayọ̀ báyìí. ẹ sì rí i pé Ọlọ́run ló Ṣẹ́gun ọ̀nà láti ṣe kóríyá fún. Ọlọ́run lò torí pé oná ń polongo Ọlọ́run nípa ìròyìn yìí ṣùgbọ́n àbúrò rẹ̀ oná ń polongo Ọlọ́run dàtúwèsì ní ìdílé Mákindé kò ṣe fọ lẹ́yìn báyìí. bàbá tá a bá ní ká máa wò ó ọjọ́ kan wà tá a bá wò ó tí inú èèyàn lè bàjẹ́ jù ẹ sọ torí tàn là ń kó jọ lónìí. òótọ́ ni ọjọ́ tí inú mi bàjẹ́ jù ní pé nígbà tí ìyàwó mi tó wá sí ọ̀dọ̀ mi ní Agége. ìyàwó yín èwo. Gbajúbọ́lá tó wá sọ́dọ̀ mi ní Agége. ohun ọmọdé èmi náà ọmọdé àtìlẹ́yìn kankan láyé ọ̀hún ojú ọ̀gá méjì náà lọ. ohun tó bàjẹ́ lára ẹ̀ ló bà mí jẹ́ gbàǹjọ́ náà. oyún ẹ ti bímọ ńgbà náà o. ẹ ti bímọ mo ti bí Káyọ̀dé o. àpẹ nípasẹ̀ tí mo adúpẹ́ ìbànújẹ́ ti pàpà dayọ̀ báyìí. ọ̀dà tábà wá sọ pé ìjọ tí inú èèyàn dùn jù láyé bàbá ẹ sọ ìjọ wo nínú yín dùn jù láyé. ìjọ tí náà mẹ́dọ̀ jù láyé ni pé ìjọ tí mo lọ fẹ́ ìyá yìí Gbajúbọ́lá tí mo ti bá màmá rẹ láyọ̀ àti àlàáfíà bí màmá rẹ tiẹ̀ ti rí mi wọ́n ń ya owó kankan wọ́n ń ya kankan lọ́wọ́ ni mo dé ọ̀hún ọ̀rẹ́ mi ló mú mi lọ wọn Makinde tó mú mi lọ. níjọ́ tí inú yín dùn jù láyé nu torí pé Ọlọ́run náà ti kọ́ pé àwọn dáadáa ní lọ́tara wọn jáde ọjọ́ òfin ni joyè àlùfáà ń kọ́ àlùfáà ìjọ kátólíìkì àkọ́kọ́ níjọba nílùú fún Ọ̀ṣun níjọba àbílẹ̀ òròlù rẹ̀ fada John Olúwaṣèyí Mákindé. níjọ́ fi ní joyè àkọ́kọ́ ó dùn mí pé mo fẹ́ sọ̀tàn jọ náà. wọn ò fún mi láàyè ẹ sọ nípa ẹ fẹ́ sọ̀tàn. láti sọ ìtàn ọ̀yà. pé inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde. inú òdìdé Mákindé tọ́jú tó gbé pé inú ẹ̀rẹ̀ mo ti jáde iná ní ògidì ọ̀rọ̀ ògidì ká sọ ọ̀rọ̀ ló wá gbé ọ̀rọ̀ lọ́gà. èyí ga dèsè ni wọ́n máa fi ẹ̀pẹ́ ẹ̀yìn tẹ́ jẹ́ Kátólíìkì ìwé kékeré gbé jáde ẹ̀wọ̀ Mákindé inú ìtàn. Ọlọ́run ṣeun. ọ̀dà bàbá kó tó di pé ó parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí tá a pè ní ìrírí lágbà lórí ìkànnì ayélujára tá a pè ní SMY TV yìí kí ni ìmọ̀ràn yín fáwọn ọmọ yín. ìmọ̀ràn mi fún àwọn ọmọ ni pé kí olúkálukú kí wọ́n ní sùúrù fún ara wọn kó má sì jà kó má sì tà kí wọ́n kóra wọn mọ́ra. ìmọ̀ràn mi ti wà ní. ọ̀dà bàbá àwọn àgbà mi máa ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ̀ pé tí mo bá dàgbà tí mo rí bí àgbà rí wa àwọn kan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe àwọn kan báyìí lẹ́ gbọ́dọ̀ ṣe. ó sí ọ̀rọ̀ pẹ̀lú ìtàn tí mo lè sọ ọ́ lẹ̀ nípa yẹn o wípé tí mo bá dàgbà òun báyìí ni ẹ̀sìn báyìí ni ẹ̀sìn n ò ní nǹkan kan pamọ́ ohun tí ó bá wù wọ́n ni kí wọ́n ó ṣe. ní dáadáa.
so àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run àmọ́ bóyá ẹ mọ díẹ̀ láró kì í ẹ ló máa yàn ní àdéjọ náà iṣẹ́ ìsìn ti gba àgbà dé mo sábà pé wọ́n máa kí n pé ọmọ kíkàkàkà kọ́ lọ́rùn gbọ́ ọlọ́rọ̀ sí. àwa ni ọmọ akíkàkàkà kọ́ lọ́rùn ọ̀gbọ́ wọ́n ní tí ọlọ́rọ̀ bá gbọ́ kí ni ọlọ́rọ̀ lè ṣe. ohun tí mo dé wọ́n máa pè àbá ni pé ọ̀tátá tàbí ìgbàlẹ̀ mọ́lẹ́ mọ́yìn ọmọ onígbò ìgbàlẹ̀ tí ó gun eegun kì í ṣe pé bóyá à ń ta ata ṣùgbọ́n nígbà tí wọ́n gbé àwọn ètò tí àwọn èèyàn wà nílùú òbújá wálé ilé ẹ̀sìn yẹn láti ta ìgbàlẹ̀ mọ́yìn fún wọn gbogbo oyè gbé mi gangan yẹn àwa la tà ní ìgbàlẹ̀ mọ́yìn fún wọn tí wọ́n fi débẹ̀ torí pé odò kò dé kí a lọ sí ẹgbẹ́ kan mọ́. ẹ ṣeun bàbá tó a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé ẹ bá wa kópa nínú ètò yìí lónìí tó ìpàdé tó di ọjọ́ mi ọjọ́ rí tí a ó tún máa gbé ìtàn pàtàkì wá lórí ètò Ìrírí lágbà títí dìgbà náà mo kí o gbọ́ wa wípé ẹ kú kalẹ̀. orúkọ mi ni ìyáàfin evangelist Makinde Felicia Gbogbojubola. ìbágbépọ̀ yín. Bàbá Anthony Makinde ìbágbépọ̀ wa ó rọrùn torí pé lẹ́yìn onísùúrù náà ni Ọlọ́run wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé tá a bá wò gba ìbágbépọ̀ wa láti 1972 tá a ti jọ dàpọ̀. Ọlọ́run bá wa rin ìrìn àjò yẹn Ọlọ́run ò sì jẹ́ kí ìrìn àjò ó fi orí sanpọ́n. Àní sùúrù fúnra wa náà ni ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọ́n mánéjì obìnrin ni àwa obìnrin náà á sì mánéjì àwọn ọkọ wa ni ọjà sọpẹ́. Ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni pé kí wọ́n jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin ara wọn kó mọ̀ sínú pé ọ̀kan ni ti Paul ọ̀kan ni tàpólò kí wọ́n da ọmọ pọ̀ bọ́ kí wọ́n sì jẹ́ kí ìfẹ́ àìṣẹ̀tàn kó wà láàrin wọn kí wọ́n mọ̀mọ́ ya ara wọn sọ́tọ̀ láàrin ara wọn kí wọ́n jọ mọ́ bá ara wọn dámọ̀ràn tí ìrere bá débẹ̀ nìkan gbogbo wọn ló dé bá bí ìṣòro bá débẹ̀ nìkan gbogbo wọn ló dé bá lórúkọ Jésù wọn ní ìṣòro lórí ẹnìkankan wọn. orúkọ mi ni àlùfáà Johannu Olúwaṣeyẹ Makinde ọmọ ni èmi ṣe èmi ní àbíkẹ́yìn wọn. Bàbá Anthony Makinde wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run ju ohun gbogbo lọ. Bákan náà sì ni nípasẹ̀ wọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èèyàn sì lè gbé orúkọ Ọlọ́run ga lára wọn. Wọ́n níwà rẹ̀lẹ̀ dáradára. Ohun kan tí màá sọ fún àwọn ẹ̀gbọ́n mi gbogbo wa pátápátá òun náà ni pé ohun tí a bá fẹ́ kí àwọn èèyàn sọ nípa wa òun náà ni ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé rẹ̀ kí a ṣe rere kí a sì túbọ̀ máa ní ìfẹ́ sí ara wa.